وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإبز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. الحمد لله. شكرا. ní àná a bá tafsiri débi wípé kí ẹni ó jẹ ẹni tá a jẹ lówó tá a bá rí ẹni tó jẹ wá lówó rárá àbẹ́ni tí àwa jẹ lówó tá a bá rí pé ara ń ní kò lágbára àti san owó òun tí wọ́n ń fò ní dọ́là tá a bá ní agbára ká kúkú fi ṣe sàárà fún. ẹni tó lè wá lówó tí a mẹ́rin bá gbowó wa lọ́wọ́ rẹ̀ wá tó wá rí pé kọ̀lábà tí ó fi san inú ìnira náà lọ́wọ́ tó kúkú bẹ̀rẹ̀ yọ̀ǹda ó lọ ọmọ ìjẹ́ sàárà fún. Ọlọ́run sì tún sọ fún wa wípé gbogbo àwa mùmínì òdodo ká ṣe iṣẹ́ dáadáa, ká máa kírun, ká máa yọ sàká. Ládàá gbogbo eléyìí ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà. Gbogbo ẹni tí ń bá ń sì ṣe bẹ́ẹ̀ kò sí ìpayà fún un, bẹ́ẹ̀ sì ni kò ní sí ìbànújẹ́. A tún bá a débi tí Ọlọ́run ti ń sọ yí pé ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ bẹ̀rù Ọlọ́run. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا. Gbogbo ohun tó bá ṣẹ́kù níbi rìbá tẹ̀ ń jẹ ẹ pátì. Tó bá ṣe pé lóòótọ́ mùsùlùmí òdodo وإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. Ọlọ́run ọba ó
sọ báyìí pé Ọlọ́run sọ. wàyí lámtàfù àlù tẹ́ bá wá mọ̀ wípé ẹ lè fi àrámù jíjẹ sílẹ̀. Ẹ bá fẹ́ ẹ lé ní ilé olùkọ́ tó nílẹ̀ kẹ́. فأذنوا بحرب من الله ورسوله ẹ̀yà ẹ máa múra dé ogun. Ẹ múra. فأذنوا بحرب من الله ورسوله ogun tí ẹ sì jà yìí ọlọ́run lẹ́ẹ̀bàjogún àtàlẹ́bí rẹ̀. Àtàlẹ́bí rẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́ta ìsinmi láì. وإن تبتم tẹ́ ẹ bá lọ فلكم tún wá رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. tẹ́ ẹ bá sọ pé n ò jẹ àrámù yìí mọ́sẹ̀ ẹ jẹ àrámù mọ́ n tí ń bẹ lọ́wọ́ yín ó wá jẹ́ déédéé aláàlí owó ti yín owó tó o ní tó ń fi tó jẹ́ pé ìwọ ló ní nǹkan rẹ kò sí àrámù ń bẹ kò sí èlé kankan ń bẹ ìwọ ló ní nǹkan rẹ. لا تظلمون ولا تظلمون لا تظلمون ولا تظلمون. ẹ má ṣàbòsí o wàlá tusilamuna àwa ọlọ́run gan-an àní ṣàbòsí fún yín. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. tó bá ṣe pé ẹni tó jẹ yín ní gbèsè yìí ó wà nínú hílàhílo àìrójú àìráàyè ó bá tí wọ́n ń fi òní dá ọ̀la fún yín èyí tó dáa jù òun ni pé kẹ́ lọ kẹ́ fún ní àsìkò tó dáhùn tó bá ní lógo ọlọ́run ìkíní yé ìdélẹ̀ àmọ́ bọ́lọ́run bá yọ̀dá lọ́sẹ̀ tí ń bọ̀ nígbà tí ó bá fi dijọ́ jímọ̀ ẹ padà wá tọ́lọ́run tí ò bá wá sí káàdì káwà ní ẹmọ̀ para nínú. وأن تصدقوا خير لكم وأن تصدقوا خير لكم. ọlọ́run ọba àánú ẹni yìí ìdààmú bá kò sí ọ̀nà àti rí owó yìí ìwọ náà sì mọ̀ yí pé ìdààmú owó yìí ló bá ara ní ó sì lágbára ju tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lọ tó o bá yọ̀dá rẹ̀ tó fi ṣe sàárà fún ó lóore fún ọ púpọ̀. wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun. wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun. tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mọ̀ ńgbà tó o ti rírú ìdààmú tó kó sí òun bó o bá yọ̀ọ̀dá rẹ̀ kò sábòsí mẹ́ ó dà wàtẹ́kù yawman turja'una fihi
ilallahi. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. ẹ bẹ̀rù ọjọ́ ọ̀hún. ẹ bẹ̀rù ọjọ́ ọ̀hún. ọjọ́ ọ̀hún. ọlọ́run o àbíọ́ ṣàánú wa. ọjọ́ wo lọ́jọ́ náà tọ́lọ́run pè lọ́jọ́ òun? ọjọ́ ọ̀gbìndì àlìkìyámà. níjọ́ tẹ́ kálukú ó padà sọ́dọ̀ ọlọ́run. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. níjọ́ náà gbogbo ẹ̀mí pátápátá ni ó máa ṣèṣirò ohun tó gbélé ayé ara rẹ̀ ṣe. wàhún ńlá yuzlamuna dájúdájú àwa ọlọ́run a ní ṣàbòsí fẹ́ni kankan. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتبها كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق صفيحا أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما وتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله
ويعلمكم الله والله بكل شيء عليم والله بكل شيء عليم. يا أيها الذين آمنوا Ọlọ́run ní mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo ìsá tadayantum bidayni nígbà tí ẹ bá ń yára yín lówó tí ẹ fẹ́ tẹ́ fi ṣòwò láàrin ara yín faktubuhu ẹ má yára yín lówó òfegè. ẹ má yára yín lówó òfegè òfèrèfé lásán. ẹ jẹ́ kẹ́lẹ́rìí ó máa wà ń bẹ̀. ẹlẹ́rìí tí ó sì wà ń bẹ̀ ó gbọ́dọ̀ lákọọ́lẹ̀. òun ni sẹ́kítírì akọ̀wé gbọ́dọ̀ wà ń bẹ̀. yálà tọrọ lẹ yára yín ni kọ́bọ̀ ni èépìnì ni náírà ni sílẹ̀ kan ni ẹ jẹ́ kẹ́lẹ́rìí ó wà ń bẹ̀. وليكتب بينكم كاتب بالعدل. akọ̀wé tí ó kọ kínní yìí lẹ̀ ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú tí ń kọ lẹ̀. kó má ṣàbòsí kó má bùkún owó kó sì má dínkù. ولا يأب كاتب أن يكتب كما علمه الله. akọ̀wé yìí tó bá fẹ́ kọ tí bẹ láàrin yín kó kọ pẹ̀lú bọ́lọ́wọ́n ọba ti ṣe fìmọ̀ rẹ̀ mọ́ọ́mọ́. bọ́lọ́wọ́n ṣe fìmọ̀ rẹ̀ mọ́ọ́mọ́ ni kọ́kọ́. kó má kọ ìkọ́ tí bàbá sùwé àtọ̀rẹ́ rẹ̀ àdìsá. fíìmù tó ti kọjá ni. èyí tó kùn lójú owó lẹ́nu mi ìbá sùwé mọ́ ojú. ọ̀rẹ́ rẹ̀ ó kọ lẹ́tà sí bàbá rẹ̀. bàbá sùwé wá lóhùn mọ lẹ́tà ká. n tó kọ sínú lẹ́tà ni àráfíní. ni wọ́n kọ sí lẹ́tà. ṣóun bàbá sàlá ó ní àráfíní. àráfíní nígbà tó wọ́n ó tu ó ní àrá ńláńlá bẹ́ẹ̀rẹ̀. n tó sì kọ ní arrive mo dé ó ní àráfíní. ولا يهب كاتب أن يكتب كما علمه الله. bọ́lọ́run ti ṣe kọ́ gan-an ni kó kọ́. bọ́lọ́run ṣe kọ́ gan-an ni kó kọ́ ó lè ṣe mọ́. وليملل الذي عليه الحق وليملل الذي عليه الحق. ẹni tí ń yáyàn lówó. ìwọ tó jẹ́ akọ̀wé. kà á sí létí. kó gbọ́ in tó sọ fún ọ wípé tóun fẹ́ yá jẹ́ kó gbọ́. in tí mo kọ ni pé ń yà ọ́ ní 10 naira. bàbá ṣẹ́gbọ́ 10 naira náà ló lórí ó yá ó ti gbọ́ ó mọ iye owó tóun fẹ́ fún ẹni wọ́n fẹ́ fún ní owó náà ó mọ̀ pé 10 naira ni wọ́n fún òun. ìwọ tí òun kọ ètò nǹka tó kà sí létí yìí. وليتق الله ربه
ولا يبخس منه شيئا. ìwọ náà gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. ìwọ náà wá gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. mọ̀ wípé gbogbo ohun tó o bá kọ gbogbo ohun tó o bá kọ tó o bá kọ àbòsí tó o bá pàṣẹ àbòsí ara rẹ ló kọ́ lé lérí. ọkọ̀ fún rẹ ni. kò sí bẹ̀rù Ọlọ́run ọba lára rẹ ni. ìbẹ̀rù Ọlọ́run ní nǹkan tó rí. ẹ má bòra yín sí. ìlànà ẹ má ṣàbòsí fúnra yín. wàlá yabkhasi minhu shay'an má fi nǹkan kan pamọ́ fún un. ó fi kankan pamọ́ fún un. 10 naira jẹ́ ó máa jẹ́ 10 naira rẹ̀ má fi kọ́bọ̀ kún. tó o bá ti fi kún èlé nù. kí ni wọ́n ń pè lérè àràmù nù. فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل. الله أكبر. ẹni tí ń yáyàn lówó tó bá jẹ́ ẹni tí èdè òye dáadáa ló tọ̀ bá jẹ́ àbí ó jẹ́ ẹni tó ṣe pé kò jiná owó ò máa gọ̀ ní yá olówó ní yáni lówó àbó wá jẹ́ ẹnìkan tó ṣe wípé kò tiẹ̀ lágbára láti lè comprehend wípé nǹkan báyìí ni tóun ṣe. kò lè sọ fóun tóun ṣe kò lè wí ọ̀dángájá lérí ẹ̀. ẹni tí ń yáyàn lówó nì. ẹni tí ìwọ̀ ń bẹ lórí ẹ̀ akọ̀wé òun. akọ̀wé náà ó gbọ́dọ̀ sọ fún ẹni tí ń tà ń yá lówó wípé àyà ọ ká sọ pé bébé ni ayaya èèyàn àyà ọ omi ẹ̀rọ ní wò owó omi ọjà gbé mọ́ ní èdè ni wọn. sílẹ̀ mẹ́wàá ó tó fi àpèjúwe tí ó fi mọ̀ wípé ẹni tóun wí iná nì àbí kó tiẹ̀ jẹ́ nìkan tí ó mọ̀ sí rò ṣé ẹ mọ̀ pé àwọn kan ń bẹ tó ṣe wípé ọlọ́run ọba ó bù fún wọn ni kò bú láàbọ̀ àwọn gan ò tiẹ̀ mọ wọn à lè ṣírò kẹ́kọ́ 5,000 ní kọ́bọ̀kọ́bọ̀ àbí pépèlè àbí sílẹ̀ àbí tákàdá tá a ná nísìn ẹ̀kọ́ ẹ̀wá ní ó kà kò mọ yí ẹ̀ àbóṣì ni wọ́n sì pọ̀ lọ́rí. mo gbọ́n tán mo mọ̀ tán kò má zìkì ẹni ọlọ́run bá wù òun ní fún. وعالم أعيت مذاهبه وجاهل جاهل تلقاه مرزوقا. هذا الذي حير الأوام حائرة وصيا العالم النئرير زنديقا وصيا العالم النئرير زنديقا. واستشهدوا شهيدين واستشهدوا شهيدين من رجالكم. ẹ rí àpèjúwe tẹ́ ẹ ṣe tèmi náà sì fi hàn yín practically àyà olówó owó
òun kálukú sàmù owó ẹ wo bí mo ti sẹnu hó tó ó gbọ́n tí mo wí nígbò ṣe pé ayaya ni ó gbọ́ yìí hùn ẹ mẹ́jọ wá máa lérí èyí hùn nìkan èyí tẹ́ fi kún ni pé ẹ jẹ́ kẹ́lẹ́rìí ó wà ń bẹ̀ ẹlẹ́rìí tí ó sì wà ń bẹ̀ kún ó jẹ́ méjì àwọn méjèèjì kún ó sì jọkùnrin. فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء. tẹ́ ẹ bá wá rí ọkùnrin méjì ọkùnrin kan obìnrin yóò wá jẹ́ méjì mímọ́ ń tàrídọ́ ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى. eléyìí n tí ń rìfà sí àwọn obìnrin méjì ni ṣe é mọ̀ wípé obìnrin gan-an bọ́rọ̀ bá di ọ̀rọ̀ tó lówó dé wọ́n lè kọ́ rí ojú ẹ̀ kún ọmọ èèyàn àmọ́ tẹ́rọ̀ bá ti ń pọ̀ jù tó ń sọ lérí ọ̀rọ̀ owó fóbì yóò dààmú kò ní lè ṣe ìṣirò rẹ̀ léèrè bẹ́ẹ̀ nìkan bá gbàgbé nù wọn ẹnìkan ò ní gbàgbé níjọ́ tẹ́ ẹ bá san owó àwọn ẹlẹ́rìí yìí wọ́n gbọ́dọ̀ jáde tẹ́nìkan bá ní iye báyìí ni ẹnìkejì yóò sọ pé àbẹ́ẹ̀mọ̀kọ́ iye báyìí ni yóò rán létí iye tó yá ni kódà nígbà tó ti ń yáwó ìlágbájá wà ńbẹ̀ tí ó máa jẹ́ ẹlẹ́rìí fún àwọn náà. ولا يأبى الشهداء إذا ما دعوا. àwọn ẹlẹ́rìí bá a bá pè wọ́n pé kún ó wá jẹ́rìí ẹ jáde ẹ wá jẹ́rìí sí ń tẹ́ ẹ mọ̀ náà ni kí ẹ sọ. ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله. ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا. ẹ má ṣe mistake léyìí tó ṣe wípé ẹ wàá kọ ju bó ti ṣe ìwọ̀nba péréte kékeré ẹ̀jẹ̀ ó hàn bó bá sì ju kékeré lọ ẹ̀jẹ̀. ó bá kéré ní ẹ̀kọ́ sí kékeré náà ó bá pọ̀ ní ẹ̀kọ́ sí kíkọ̀ náà. ó yá 2,000 lọ́wọ́ mi ó sì lóhun ó san lásìkò báyìí ó yá 50,000 lọ́wọ́ mi àsìkò tó sì lóhun ó san òun ni. ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا. eléyìí òun ní fi dáa jù lọ́dọ̀ Ọlọ́run wa akiwamu li shahadati ó sì dúró gbẹ̀ngbẹ̀ng fún ìjẹ́rìí wà ádùnà ó sì fi ìyẹn lọ́kàn balẹ̀.
إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم. omi ìtúndé ọ̀nà tí àgbà yáwó pọ̀. ọ̀nà tí àgbà yáwó ọ̀pọ̀. àwọn oníṣòwò wa wọ́n máa fi kan rọ́kàn. téèyàn bá lọ sí ọjà ọlọ́jẹ̀ nísọ̀ àwọn tí wọ́n ń ta ewébẹ̀ bí mọ́tò bá dé yóò já ẹrù kalẹ̀ yóò máa já òǹkálukú máa dù òǹkálukú máa kó tiẹ̀. wọn ò sanwó fún mọ́tò àwọn sì ti wọ́n máa yí owó tí wọ́n kó nítorí mọ́tò sọ fún wọn iye nǹkan tó wà wájú rẹ̀ yìí o iye báyìí tó wà wájú rẹ̀ o iye báyìí òun náà fẹ́ jèrè ń bẹ̀. wọ́n kó lọ wọ́n dọjà bẹ́ẹ̀ bá kọ eléyìí lẹ̀ kò lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ bá kọọ́lẹ̀ kò sí nǹkan kan. ẹ ṣá make sure wípé àwọn tí wọ́n wà ń tòsí yín tẹ̀ ń jọ ń tajà ẹ jẹ́ wọn ó máa mọ̀ ọjà tẹ́ ẹ kó ọjà 20,000 lẹ́kọ́ lápèjúwe tẹ́ ẹ bá ta oní 5,000 bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn ó mọ̀ yóò máa jẹ́ èrí jẹ́ mi nìṣó kò ní ìdí pàǹkọ́ bẹ́ẹ̀ bá sì kọ́ tó ẹ̀kọ́ lórí fúnra yín ni àmọ́ ọlọ́run ò ní ẹ ṣe yíò bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ fi ara nira yín nítorí ẹ ní mọ̀gbà tí ẹ wà ná owó tẹ́ ná ọjà tó ju owó ẹ lọ tí àràmù fi wọ̀ ẹ máa ronú wípé iye báyìí ni kíní èyí tí mo rà ní kí n tí ń wà sàn ní báwo ní ti wá sí báwo lè rí tèmi náà ti jẹ́ ní ti sílé lè tèmi ẹ má jẹ́ yìí ṣẹlẹ̀ láàrin ẹ sá máa fi hàn kò sí kí eléyìí wọn èsì ṣe pé gbèsè téèyàn kàkọọ́lẹ̀ lélẹ́rí ọjà tá ń tà ní àti ìta bí ò bá tà ó kó nǹkan èlé lọ́wọ́ gbèsè gbajúmọ̀ nù gbèsè wípé tọ̀ èmi náà mo fẹ́ jèrè lára rẹ̀ ọlọ́run ó gbà yí òun láyé àmẹ́yìí tí ó fi wá di haramu kájínà sí. wa in taf'alu fa innahu fusuqun bikum wattaqullaha wa yu'allimukumullahu wallahu bikulli shay'in alimun wallahu bikulli shay'in alim. wa in taf'alu fa innahu fusuqu bikum wa in taf'alu tí ẹ bá ṣe bẹ́ẹ̀ wa innahu fusuqu fa innahu fusuqu bikum wa in taf'alu fa innahu fusuqu bikum. eléyìí ni ó mú yín ní ìgara wípé kò sábòsí kan láàrin ara yín ẹlẹ́rù yóò mọ̀ yí pé òun fírì ìwọ tí yóò gba ẹrù lérí èèyàn ara tiẹ̀ náà ó mà á. wattaqullaha wa yu'allimukumullahu
واتقوا الله ويعلمكم الله. ẹ bẹ̀rù Ọlọ́run wa yu'allimukumullahu dájúdájú Ọlọ́run ọba ń kọ́ yín ní nǹkan tẹ́ mọ̀ nù. والله بكل شيء عليم والله بكل شيء عليم. tó pamọ́ fọ́lọ́run tí ó mọ̀. Wallahu bi kulli shay'in alim. Gbogbo alámọ̀ yípo lọ́lọ́. Kò sí ní tó pamọ́ fún. O ní nǹkan kan tó lè bò fọ́lọ́run. Tí ẹ bá wo àyà kan ṣoṣo ni. Àmọ́ ó wà very very complicated. Èyí ó mú ní ìmú wípé ọ̀rọ̀ lásán. Èyí ó mú ọ̀rọ̀ lásán kò kìí bẹ́ẹ̀. Àwọn justice wọ ò sí nítòsí. Professor wà nítòsí. Professor bẹ́ẹ̀ ni àgbà professor ó yé àwọn adájọ́ gan náà àárín yìí máa wà yìí máa le fún wọn wọ́n máa sá fún àárín yìí wọ́n ó tún wá àwọn èèyàn sí bí irú àwọn àfáà wa the chief professor àwọn tọ́lọ́hun ti fún ní ìmọ̀ àmàyípo níbi Kùránì kìí sọ̀rọ̀ òwe leléyìí àgbà fọ́lọ́hun àgbà fún wọn Ọlọ́run ló fún wọn. واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم والله بكل شيء عليم. mo gẹ̀ẹ́sẹ̀tì wáàsí pé yóò dúró níbí nítorí mo wò ó wípé Suratul Baqara fẹ́ tán ntókù ń bi Suratul Baqara bóyá bí àyà 4 àbí 5 iná ìdókù tá a fi parí ẹ̀ kò sì wù mí káwé ó mọ̀ di bí 13 ká tó parí ẹ̀ tá a fi bọ́ sí súrà tí ó kù. Aago 6 ti kọjá ìṣẹ́jú 10 báyìí èmi náà rí kò wá sí bí mo ti ṣe lè dúró láàrin ibi adéhùn àfi kí n bá adélẹ̀ ẹ má bínú. Sadakallahu al-azim. adúgbẹ́ lọ́dọ̀ Ọlọ́run jàmáà Suratul Kawthar kan pẹ̀lú bismillah táà ṣe báwọn bàbá Ọlọ́run ẹjẹ́ dátò nínú àjọ Ọlọ́run bá fi ṣe tọ́níkì àti gbogbo dáadáa fún wọn. Inna a'tainaka bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. owó sàárà àwọn bàbá wa Alhaji àgbà 2,000 naira owó sàárà àwọn ti wọlé o kálukú náà ti ń dá tiẹ̀ ìwọ náà ṣe tiẹ̀ kó tó lọ. Allahu akbar. lọ́la òde òyí òun ni ó di 37 years tí bàbá wa bàbá Léèlá bàbá wa Sheikh Abdulrahman Salahuddin alákọ̀ọ́kọ́ National Mission Ansarul Islam tí wọ́n jáde láyé wọ́n wá mú owó àdúrà wá báyìí wọ́n ní kọ́dà lọ́la àkànṣe àdúrà wà àwọn bàbá wa náà ṣàdúrà lọ́la fún àfa wa insha Allah ọlọ́mùbá bukore wọn àtàwọn tó bí wọn àtàwọn àfa wọn àtàwọn ọmọ tí wọ́n lọ tẹ̀lé wọn àtàwọn àbúrò wọn bisimilahi kúlùkù Allah.
الصمد ولم يولد ولم يكن له كفوا أحد. àwọn bàbá wa Alhaji àgbà wọ́n ní bàbá wa mísọ́nà àtàwọn ìyàwó wọn Ọlọ́run bá ṣàánú wọn. Bàbá wa Débísí ti bàbá wa Alhaji àgbà. Bàbá Alhaji àgbà 1000 míì wọ́n tún mú wá o. Bàbá wa Débísí 500. Bàbá wa Kémi ìyá Alágbàjì 500. Ẹgbẹ́ Ọlọ́run kan ló mélòó yìí náà wá. Ọlọ́run ṣàánú àfáàwọ̀ ọlọ́dán bárakàlá.